onílé apá ọ̀tún ẹja lọ o, onílé apá òsì ẹja lọ o, aládìgún ní sọdún o ẹja lọ kí aláṣẹ Gastap Global òkú àṣeyẹ. Onílé apá ọ̀tún ẹja lọ o, onílé apá òsì ẹja lọ o, aládìgún ní sọdún o ẹja lọ kí aláṣẹ Gastap Global òkú àṣeyẹ. Koríko ń dé, gbòǹgbò ń dé, èrùwà ilẹ̀ mo ní òdìdé ńlẹ̀ lóde tòní. Ìbálẹ̀ yìí torí Ọmọgbọ́láhàn Adigun ti ń sọdún. Ire lọ́ọ̀dí oríire àfìrè bá mi Adigun orí bà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Mo ṣe bà lọ́wọ́ oríire àfìrè. Ọmọgbọ́láhàn oríire àfìrè owó, oríire àfìrè ọlá, oríire àfìrè àlàáfíà, ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ni. Ìbà oríire àpérè, ìbà yàrá àfòbí kan. Má bínú pé mo bá lóye, mo pè ọ́ lóko bá mi Adigun ẹ̀kọ́ ọdún. Adigun Ọmọgbọ́láhàn, ọba MOBIL mo ní òdìdé ńlẹ̀ lóde tó ní wá ṣe bí àwọn bàbá rẹ̀. Aláṣẹ Gastap Global nílé lóko àtìlẹ́yìn odi. Wọ́n ní bàbá korí onílẹ̀ àti ibi ní bá fẹ́ korí ọba fi dálẹ̀ gàràgà. Ọba níyà o ló jẹ́ ń kọ́rí bàkí tó korí kìlí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ogún ọjọ́ bí òní àṣẹ iṣẹ́ àmọ́dún nílé ayé. Olùlànà ayé Olódùmarè tí solùlànà òde ọ̀run àlànà rẹ̀ kò ọ́. Ọmọgbọ́láhàn òkè àgbà ló ń gùn yìí. Bámi Adigun òkè àgbà ló ń gùn yìí ò ní jábọ̀ ò sì ní rébọ̀. Ọ̀ká tí bá ń bẹ lọ́nà aká fún ọ. Èrè tí bá ń bẹ lọ́nà rẹ̀ dànù. Ó ti jáwé yeye ó ti bá wọn yé nílé ayé. Adigun ó ti jáwé yeye ó tún bá wọn kú mọ́. Ó jáwé pẹ́pẹ́ níṣẹ́ ni kó bá wọn pẹ́ ní ayé òní kúkú ọ̀wọ́ òwọ́ láyé tó wà. Adigun máa gbọ́ wọ́n láṣìírí ẹ̀kọ́ ìtúlójú ewé. Kò sẹ́ni tó mọ̀ di òkun, sẹ́ni tó mọ̀ di ọ̀sà. Ibi oyin ti ń gbọ́ farawa òye ní kankan nílé ayé. Ibi tó ti rí jẹ, tó ti rí mu, ibi tó ti rí ná, tó ti rí lò àdánilóró òdìmọ̀ bẹ́ẹ̀ títí ayé. Máa gbóhùn ẹnu mi, wọ́n ní máa wọ́ nísàwọ̀ ejò ọ̀la. Adé fún èrìjà lọ tí ó jagun òbí, kérìjà ló tó jagun òbí tán wọ́n nílé gbogbo níwọlé tọ̀ ọ́ ni. Ire owó, ire ọlá kó wọlé tọ̀ ọ́ wá lóde tòní. Adigun ò ní báwọn fọlá kìtàn nílé ayé. Ọba MOBIL mo lódìlé àwọn bàbá tó bí ọlọ́mọ. Èmi forí balẹ̀ lóde àwọn bàbá rẹ̀. Olúyọ̀lé níyàn mo lóye tí ó rújú. Olúyọ̀lé níyàn mo lóye tí ó di ìjà. Ọmọ agbọ́sásọ ogun mọ̀mọ́ sálẹ̀ bí jẹ́. Ìbàdàn níyàn ọmọ agbóyàyà mọ̀ sí ìyá. Dákànlùkàn bẹ̀rẹ̀ lójú òun òde gbọ̀ngbọ̀nà sómi ṣùrùṣù láwẹ̀. Wọ́n lẹ̀ ní bábẹ̀rẹ̀ yìí ò lè máa wà dá yín. Béèyàn bá máa wà dá kò lè máa yín ní ike. Ẹni bá máa yín ní ike tọ̀hún ò lè máa yín ní ìkádà. Wọ́n á ní Ìbàdàn lọ́mọ ọmọ láyípo. Ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé, Ògúnmọ́lá, olódògbò kẹrìírí lójú ògbó wọ́n Sókótó kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà. Àgbàlá Ògúnmọ́lá yìí wọ́n lójó tó bá bẹ́ẹ̀ lómi lọ. Àgbàlá Ìbíkúnlé ńkọ́ ìyẹn ti tó kókó ó sáré lóde àwọn bàbá tó bí ọlọ́mọ. Tó bá ní Ìbàdàn lọ́mọ agbójúlógún. Ẹ máa wí fún wọn pé bàbá ti yín ní Gẹ̀ẹ́sì kólé lọ́kọ́ bàbá wọn lójú ogun nílé Ìbàdàn Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ògùn kọ́ wọ́n rí, ògùn kọ́ wọ́n rí, ọmọ Ìbàdàn ìṣerú ẹnì kọ̀ọ̀kan, ògùn kọ́ wọ́n rí o. Ọmọgbọ́láhàn Adigun ọkọ̀ ọdún rẹ̀ òní. Olówó orí Gàníyà tí mọ̀ ń dá ń kọjọkọjọ. Ìyá mi tèmi tọ́kí olójú èdè arẹwà lóbìnrin. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ọba òkè tó so yín kọ̀ wá ní tù yín káláyé. Aláṣẹ Gastap Global tó kárí ayé o. Ọba MOBIL o. Alhaji SAHEED Ọmọgbọ́láhàn iléeṣẹ́ rẹ̀ ò wá ní dàrú. Ìgbésẹ̀ rẹ̀ ò ní bí ọmọ aráyé nínú. Bó o bá sì lù ní yóò máa dún fún ọ.